ọgbọ̀n ọdún tí aláyélúwà ọba adéṣẹ̀san àfọlọ́runṣọ́ ògúntáyọ̀ ọ̀gbágbà agbọ́tẹ̀wọlẹ̀ ajagungbadé ajagun ńlá àjàlọ́run ti ìjẹ̀bú ifẹ̀ gùn orí ìtẹ́ baba ńlá rẹ̀ jẹ́ ṣíṣe àjọyọ̀ adarí tí ó lapa olùdàgbàsókè agbègbè olùpamọ́ àṣà àti iṣẹ́ ìríjú tí ò ní ẹja ń bákàn nínú. Eléyìí ni wọ́n fi léde láti ẹnu alága ìgbìmọ̀ tí ó ń ṣe kòkáárí ayẹyẹ ọgbọ̀n ọdún náà sẹ́nẹ́tọ̀ dókítà Adeleke Ọlọ́runníbẹ̀ Mamora níbi ìgbìmọ̀ àwọn oníròyìn lórí ayẹyẹ ọgbọ̀n ọdún ọba àlàyé náà. Akọ̀ròyìn wa Agboola Elúfúójù ń jábọ̀ ìròyìn náà ẹ gbọ́ láti ẹnu rẹ̀ síwájú sí i. Alága ìgbìmọ̀ tó ń ṣètò ayẹyẹ ọgbọ̀n ọdún tí ọba Adéṣẹ̀san Àfọlọ́runṣọ́ Ògúntáyọ̀ tí ń ṣe àjàlọ́run kejìlélógójì gun orí ìtẹ́ bàbá rẹ̀ sẹ́nẹ́tọ̀ ọ̀mọ̀wé Ọlọ́runníbẹ̀ Mamora fi ìdùnnú rẹ̀ hàn sí gbogbo àwọn alẹ́nulọ́rọ̀, àwọn adarí ìlú, àwọn tó di ipò ṣàkóso mú, àwọn ọba aláyé àti ọrùn ìlẹ̀kẹ̀ tó fi mọ́ àwọn oníléeṣẹ́ ńláńlá àti àwọn afẹ́nifẹ́re fún àtìlẹ́yìn wọn láti rí i pé ayẹyẹ ọgbọ̀n ọdún tí ọba náà gun orí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀ yọrí sí rere. Sẹ́nẹ́tọ̀ Ọlọ́runníbẹ̀ Mamora ṣàlàyé wípé ayẹyẹ yìí tí ó jẹ́ ọgbọ̀n ọdún tí ọba aláyé náà ti gun orí ìtẹ́ baba rẹ̀ ni ó bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé ọjọ́ kìíní nínú oṣù kẹfà títí di ọjọ́ àbámẹ́ta títí ọjọ́ kẹfà nínú oṣù kẹfà ọdún 2026 yìí pẹ̀lú àwọn oríṣiríṣi ètò tí wọ́n ti là kalẹ̀. Pé ká fi jẹ́ kí àwọn èèyàn jákèjádò ìlú wa kàn mọ iṣẹ́ ribiribi tí wọ́n ti ṣe nígbà tó dórí oyè. A dẹ̀ tún fẹ́ fi a ní ọ̀sẹ̀ kan la fi máa ṣe gbogbo ètò yẹn. A máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ tí a ń pè ní symposium. A dẹ̀ máa parí ẹ̀ láyé ọjọ́ sátidé tó ń bọ̀ tí a fi máa ṣe nǹkan tá à ń pè ní gala night tí a máa onílù máa wá àwọn èèyàn máa ṣe àjọyọ̀. A dẹ̀ tún wá ṣe ètò ọpẹ́ níjọ́ Sunday tó ń bọ̀. Alága wa ké sí gbogbo ọmọ bíbí Ìjẹ̀bú Ifẹ̀ lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n wà nílé àtàwọn tí wọ́n wà lẹ́yìn odi tó fi mọ́ àwọn ọ̀rẹ́ àti àwọn afẹ́nifẹ́re ìlú ìṣẹ̀ǹbáyé náà láti fọwọ́sowọ́pọ̀ rí wípé ayẹyẹ náà yọrí sí rere. Agboola Elúfúójù ló ń jábọ̀ ìròyìn.